Hi everyone, welcome to my channel. Ya, jangan tu ya. Banyak saya. Itu kalau Nak minta apa milih? Apa kira tu? Ada yang pernah pembantu, orang dia tahu. Ada aku tu apa dia mau buat. Jadi rawu tu lah. Jadi top boleh sini kau. Pakai tu je. Jadi orang kau itu. Upah lu ni lah. Aceh dia nang, aceh dia. Itu. Sorry. Jangan dah ya lah. Sorry. Itu. Apa aja. Boleh. Sorry. Itu. No, lo soche. Lo soche. odù Ifá tó jáde òun náà máa ń pè ní lóṣù yẹn jẹ́ lóṣù jẹ́ nígbà òde tẹ́ ẹ̀yìn nẹ̀. Cherry. Lo sori. Ó ní lóṣù ló wà lẹ́gbẹ̀ẹ́ bíbá yìí. Che. Ọ̀sẹ̀ Che. ọ̀sẹ̀ Yo lo che. Kí ló dé tó ṣe pé méjì? Lo so. ẹ̀dọ̀ nẹ́gbọ̀n kò fà mẹ́nẹ̀ kún lọ ẹgbẹ́ àwẹ̀. Lórí à. Ẹnọ yìí kọ́ lọ́wọ́ nínú ehe báyìí lo so tó jẹ ehe yìí báyìí jẹ. ẹ yóò àwẹ̀ tọ́rọ Ehe à. ọ̀pẹ̀lẹ̀ náà. Nínú ehe nìyẹn nínú gọ́ ehe hàn dé lórí. Wọ́n ní pé wọ́n máa ń fi kún eléyìí báyìí. Voilà, bọ́n aṣọ tó ṣe ehe wẹ́n dùn títàn débò nínú ajá yìí rẹ̀. Amúra ẹ̀gbọ́n wa. Ó ní ipò ó yàtọ̀ ní odù ó yàtọ̀ pé omi tún yẹn. Ehe báyìí sàtúrà. Ọ̀sàtúrà. Sàtúrà. Voilà. Ọ̀sàtúrà. Ẹ ṣe é yọ. Saguda. Sáàgùdá. Saguda. Ehe ni sa ògúrọ̀ yìí. Ògúrọ̀ báyìí àyígbàgọ̀rọ̀. Ẹ̀dọ̀ ọ̀dọ̀ àyígbàgọ̀rọ̀. Ehe ni sa ni ẹ̀dọ̀ ọ̀dọ̀ àyígbàyìí. Wọ́n ní pé eléyìí báyìí òun sọ sí lábẹ́lẹ̀. Èyí tó wà ní báyìí òun sọ sí ní òkè. Ok. Voilà. Sọ́yìnsà. Kí ló ń pè orúkọ wọn tó ń lọ wọ̀nyí? Kí ló ń pè lọ́dọ̀ ọ̀pẹ̀lẹ̀ làwọn ń pè ní ọ̀dọ̀? ẹ̀dọ̀ nínú nàyé náà yí ọ̀dọ̀ tó mílẹ̀ dé. Òbí tẹ́. tó mílẹ̀ tó yẹlẹ̀ dé tó dán ọ̀pẹ̀lẹ̀ wẹ̀ yẹlẹ̀ náà yí ọ̀dọ̀. Mílẹ̀ tó yọ Ògúnmàgà. Wọ́n ní Ògúnmàgà làwọn náà ń pè. Ògúnmàgà. Kí ló ń pè yẹn kejì yẹn kí yẹn? ẹ̀dọ̀ òdekún náà nàyé náà yí ọ̀dọ̀. Fákún. Fàdégún. Ní èdè Ìgbò. Egun. Èdè Ìgbò. Ní Ìgbò.
ẹ bá wa mú sókè ẹni kan mú sókè ló padà tó sọ fún mi. ẹ̀dọ̀ mi ní ṣe gbàgà náà mi ní lókun lẹ́bọ̀ká. ok ẹ sọ fún mi pé kí lórúkọ ẹni kan kọ́ sókè díẹ̀. Ògúnmàgà. ẹ̀dọ̀ mi ní ṣe àgà sọ́yà àgà pẹ̀lú. Ògúnmàgà. 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 ok Ògúnmàgà. ok. Débi mo rò lé yẹn ní máa mọ̀ dùn. Ògúnmàgà lọ́lẹ̀ àti wẹ̀nu sẹ́ àti sísẹ́ wẹ̀ àti sísẹ́ ká wẹ̀ mi àti lẹ̀ pọ̀ ẹ̀nu sẹ́. ó ní bí a ti ṣe ń wò yẹn pé igi eléso ni kì í sì ṣe gbogbo igi ní máa ń léso. Dọ́kọ̀ òfà jẹ̀dú ìrọ́mìlà òfà jẹ̀dú ọ̀tún wẹ̀ ná wàkótó sẹ̀dù wàkótó yìí. ó ní ifá tá ń pè é náà òun náà ló yọ ọ́ jáde kì í ṣe òun náà ló yọ ọ́ jáde. Ẹ máa ná àkínọ́ tó sílẹ̀ fún. ó ní pé kò fún igi náà sí gbogbo. Àwọn oníwẹ̀ ìrámọ̀tẹ̀. ó ní Nàìjíríà náà wẹ́ sọpọ̀tẹ̀. ọ̀hún ló pọ̀ sí. Ẹ máa ka wọn sẹ́ tó gbàǹjo rẹ̀. ó ní pé kì í fò sí gbogbo ibi ògbó. Dọ̀nù sísí wẹ̀yìn. ó ní pé nǹkan tí èèyàn máa lè nù. Ẹ máa lọ popilẹ̀ wà. Dọ́kọ̀ ẹ máa ń sísẹ́ lẹ́pọ̀ òun mo gbàǹjo rẹ̀ wà. ó ní pé kì í ṣe tó wà ní káàkiri. Bẹ́ẹ̀ mo fà dékun lọ sún mẹ́fà náà rẹ̀ lẹ́pọ̀ dékun lẹ́pọ̀. ó ní pé ibi òbí fa ìtọ̀hún náà pé kì í ṣe gbogbo igi ọ̀pẹ ní. bẹ́ẹ̀ ìyẹn kí ló ń pọ̀ ẹ bá mi gbé yẹn fún un kí ló ń forúkọ ẹ̀ kan kó jáde fún wọn. olúwa lókè yẹn. rọ́bà ẹni kan sọ orúkọ ẹ̀. ẹ̀dọ̀ mi ní ìdọ̀hún kọ ẹ̀tàn. Jíjẹ́. ìwé pákùn ìwé rẹ̀ pákùn lọ. kí ni orúkọ yẹn ní ọ̀dọ̀. ẹ̀dọ̀ ọ̀nàmìyẹ náà yọ ọ̀dọ̀ tó nílé. Òfà jáde. ó ní ọ̀já ifá. àìlọ ọ̀yá ọ̀já ifá ṣùgbọ́n bọ́ọ̀tì kí ni tí inú àná yẹn lọ́nà yìí kì í yẹn kí lórúkọ ẹ̀. ẹ̀dọ̀ ń dé mẹ́lọ́ọ̀nù láyé náà yọ ọ̀dọ̀ mi lọ́dọ̀. Mẹ́yìndé ilé èyí fara òdùré tọ́nà ọ̀ ẹ̀dẹ̀ mẹ́rin mi ifá yìí na òdùré tọ́nà yìí. ó ní ẹni tí wọ́n dín ifá fún ifá tó ti ń ṣe kí Dọ́kọ̀ wọ̀ tó jáde yẹn òun ni kíní tó wà lókè yẹn. Àmọ̀dé ìrọ̀ kan wọ̀ gan egbò wọn. ó ní bí wọ́n ṣe máa ń dín eléyìí gbàgbà ó yàtọ̀ sí. Déèrò kan egbò déèrò kan egbò èyí tó egbò lẹ́yìn ọ̀. yes yeah you know yes. C'est ça? Ok. Thank you. Ẹ sọ kí lórúkọ tó ń pè. ó ní ẹ̀dọ̀ mi ní lẹ́bọ̀ gọ̀ ń kọ ẹ̀tàn lọ́dọ̀ wa lókòdówó. Kí lórúkọ náà. ń kọ tán. Ẹ bá yẹ orí ẹ̀ òfàkún. Òfàkún. Ló ti dà náà. ẹ̀dọ̀ ọ̀yàn. Mẹ̀dẹ́lẹ̀ tí pọ̀ ẹlẹ́ lérò ẹlẹ́nu kan ó wẹ̀ ẹnu kan. ó dọ̀ wọ́n. Ilé mọ̀ ẹnu kan yìí. wọ́n ní bí a ti fẹ́ ń fi ó yàtọ̀ fún. Ọmọ ń lo ilé ìlú àwọn.